gbogbo ẹ̀yin ọ̀tá ọba mo kí yín kú eré ibú, gbogbo ẹ̀yin ọ̀tá ọba mo kí yín kú òfò, gbogbo ẹ̀yin ọ̀tá Ògbómọ̀ṣọ́ mo kí yín kú àdánù. Sẹ́rí tó ṣẹlẹ̀ yìí ọba kọ́ ló yẹ ká kí, àwa tá a bá jẹ́ ọmọ kọ́ ló yẹ ká kíra wa kú oríire. káàtì àwa ní mọ́sí lọ kóòtù lánàá yẹn tí wọ́n lọ ilé ẹjọ́ ọ̀hún, ẹ wá ní wá nítorí náà o ẹnìkan ló wá wíìnì kábíyèsí ò wíìnì. ẹ dákun wo ni ọba ti rí ná, ìyá ọba jẹ ṣé gèsè ṣé lòmíì la ṣẹlẹ àwọn ará bí wọn ò lu kọ́dà gbogbo àwọn ará bí náà sí kí ni wọ́n ti kó ìlú jọ, wọ́n fẹ́ lùlù. Ọlọ́run nílùú ìlú tẹ́ kó jọ, ìlú tẹ́ fẹ́ lù, ìlú tẹ́ kó jọ ní lù. Kọ́dà mo tó ń gbọ́ tó fẹ́ pèsè mọ́ láyìlá tí ìbá pé ìbá yẹ lérí eye èyàn bá ya lérí ibú. Ẹ wo dídí kẹ́ wo bàbá kábíyèsí ọba Ghandi yẹn, ẹ gbọ́dọ̀ lọ́n ti dá ọba yẹn kí ẹ̀ wá ní irú ọba òun kí ẹ máa gbàdúrà kí irú ọba yẹn kọ́ mọ́ rí kó rẹ̀ lù. ẹni tó lọ́wọ́ rán kẹ́tọ́ wá máa sáré pé kó kúrò lórí ẹ̀ bẹ́ẹ̀ bá ya ọmọ àlè ẹ̀yin nǹkan wá ń wo service net tọ́dọ̀ ti yín, ẹ̀ ń wo tẹ́ ẹ fẹ́ ṣe, ẹ̀ ń wo tẹ́ ẹ fẹ́ jẹ, ẹ̀ ń wo bẹ́ẹ̀ tí ẹ fẹ́ kó gbogbo olùsápò, ẹ̀ ń du àpò yín ẹ̀ẹ́rú tó gbó tẹ́lú tọ́ mọ́mọ́ tí gbogbo ẹ lè bọ́ ni owó yín ò lè bọ́ gbogbo wa. Ọlọ́run tí yìí sílẹ̀ yàrá bò sí Ọlọ́run àmọ̀dúpẹ́ ẹni yọ ẹ mo fẹ́ play orin lónìí nípa kí n forin wọlé bẹ́ẹ̀ bá bínú inú mi ṣe dùn tó nígbà tí mo gbọ́ news yẹn pé bàbá ọba wa Ghandi dá wọn mọ́lẹ̀, olóríire ọba ọ̀nà wọn èmi náà mi ti mọ̀ tẹ́lẹ̀ báwo lẹ fẹ́ wìn ní kábíyèsí, ọ̀nà olè fẹ́ wìn. àwọn tó mọ Ọlọ́run ti pọ̀ Ọlọ́run pé Ọlọ́run Ògbómọ̀ṣọ́ dọ́wọ́ rẹ̀ má fi bàbá yìí pa wá lẹ́kùn. àwọn tó mọ Ọlọ́run ti pè pé Ọlọ́run Ògbómọ̀ṣọ́ dọ́wọ́ rẹ̀ o, ọba yìí mẹsáyà ló jẹ́ fún wa, mẹsáyà ní kábíyèsí ọba Ghandi jẹ́ fún Ògbómọ̀ṣọ́. iṣẹ́ tó sì wá jẹun àbí kó rí jẹ́ pé àṣé àwọn ẹjọ́ tẹ́ gbé lọ kóòtù àṣó tiẹ̀ pọ̀ táwọn tiẹ̀ mọ̀, àwọn ìwà ẹjọ́ pé bàbá ọba kọ́lọ́ ní mọ́ṣáláṣí àṣé láìláìlàlà sáré tó kù náà pẹ̀lú ògùn Ọlọ́run. àwa aláwo orí ọ̀tá àwa lògùn Ọlọ́run, àwa aláborí, àwa alátùn wíìnì, ọba wa Ghandi ni ó tún wíìnì. ṣé tẹ̀ tí àti ọkọ̀ wíìnì yìí ná. gbogbo ẹ̀yin ìdílé ọba mo kí yín kú oríire o, gbogbo ẹ̀yin ìdílé ọba tẹ́ gbé ọba lọ́lé ẹjọ́ mo kẹ́yìn náà kú oríire. torí pé gbà mí ń bẹ ẹjọ́ lè má fi fún ẹ̀ méjèèjì tí wọ́n ní àti ilé kìíní ilé kejì ẹgbẹ́ oyè yẹn kò ń bẹ ẹ lè gbé sílé mi. ilé iná ló sì wà àmì ẹ lè sinmi ẹ lọ gbà fọ́lọ́run. bí èèyàn méjì bá ń du oyè tó bá wá jálé ẹnìkan lórí tọpẹ́ nìkan ló bá wíìnì ẹnìkejì yẹn ó yẹ kó ṣe kí ni kó ṣe sùúrù ni. ọ̀tọ̀ lẹ́ni tó yóò tọ́ sí tó du oyè o, ẹ máa gbọ́ o àmì méjì yẹn ló yẹ tọ́ sí. ọ̀kan wá wò pé rárá o ìmúlẹ̀ kò yẹ kó jẹ́ òun. Ọlọ́run wá ní kó ṣe kí ni kẹ́nìkejì ó wíìnì ó bá sì ti gbà fọ́lọ́run. gbogbo ìdílé ọba ẹ lọ gbà fọ́lọ́run, ẹ lọ gbà fún kádàrá. ẹni tọ́lọ́run yàn síbẹ̀ ní kẹ́ ẹ jẹ́ kó ṣe é. bá ẹ tiẹ̀ gbà nísìn àfi kí yẹn gbà fọ́lọ́run báyìí. mo kí bàbá wa Aláyélúwà His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè olùmọ̀gẹ́lẹ̀ kẹta kábíyèsí o. àwọn mo kí yín kú oríire tọ́ta ọ̀rẹ́rin wa, mo kí gbogbo wa kú oríire. gbogbo tí ń jẹ́ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ pátá gbogbo wọn ni wọ́n ń kí bàbá pípẹ́ bàbá ẹ kú oríire. ọba ń gbọ́ mọ̀ oyè yìí jẹ́ ná ìwọ ń pápá ìwọ ń nà, ọba tí mòye yìí jẹ́ ná ìwọ ń pápá ìwọ ń nà. oníṣẹ́ ká máa kọnu bẹ́ẹ̀ bá wò Ògbómọ̀ṣọ́ láti bí àná ó ti ń rọ kẹ̀kẹ́, ó ń rọ bùdùbùdù, ó ń rọ kì í. àwọn ìyá yẹn ti jáde kálukú tí wọ́n ń jarí ètì. Ọlọ́run tó dúdú tí àwọn ọ̀tá táwọn náà ti kó ìlú jọ, tí wọ́n ti kó ìlú jọ pé àníṣe ọba yìí ọlọ lọ́bọ̀ lẹ́yìn kan lọ Kaduna kan tó padà Ògbómọ̀ṣọ́ padà, lẹ́yìn kan tó ń dé kan tó lọ London kan tó padà wá, wọ́n lọ́bi kankan náà. kábíyèsí Ghandi ti dé ó wá jókòó ni. gbogbo owó tó léwu kẹ́ sá bàbá kábíyèsí yóò máa borí yín ni. gbogbo ohun tó wù kẹ́ lè máa sá léré, gbogbo ohun tó wù kẹ́ lè máa gbé kábíyèsí lọ wọ́n máa da yín mọ́lẹ̀ ni. àwọn náà Ọlọ́run wọlá pé
ìtì mẹ́nu bàbá yẹn ni pé àwọn fẹ́ jẹ́ k'Ògbómọ̀ṣọ́ kó great, àwọn tó fẹ́ k'Ògbómọ̀ṣọ́ kó di ìlú tí àwọn ìlú tó máa wu àwòkọ́ṣe rẹ̀. Yóò wọlé àyùn náà gbogbo ẹjọ́ tẹ́ bá ń gbájú bàbá yẹn tẹ́ ń pè torí bàbá yẹn ọmọ da yín mọ́lẹ̀ ni. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ mo kí wa kú oríire o, gbogbo ọmọ ọkọ mo kí wa kú oríire o. Ẹ dákun ẹ jájọ bá bàbá kábíyèsí yọ, ẹ pè wọlé ẹ jí jájọ bá kábíyèsí yọ. Ìwọ náà fìdínú, ìwọ tó bá jọ ọmọ ọkọ fìwọ náà fìdínú ẹ hàn pé tọ Ọlọ́run a dúpẹ́ o, Ọlọ́run a dúpẹ́ tó ta òyọ̀ wá. Àwọn kan ò tiẹ̀ rò pé bàbá yẹn lè win ni. Ó ṣùọ̀ fún wọn pa pé àníṣe Gandhi, ọba Gandhi ẹni máa wòran wọn yóò padà kó mbẹ. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ranjú pé ọ̀tá ọba yín ẹ má wọrí ọ̀nà lẹ́jọ́ kóòtù ọ̀tá báyìí o, kábíyèsí ti win ni o, adúpẹ́ o, wọ́n win ni o. Ìjọba ti ní kábíyèsí ló lè ṣe, ìjọba ti ní kí ọba Gandhi ó máa bá iṣẹ́ rẹ̀ lọ, ọba Gandhi máa bá iṣẹ́ rẹ̀ lọ, Ọláoyè máa bá iṣẹ́ rẹ̀ lọ, iṣẹ́ rẹ̀ máa ń dá wa lọ́rùn. Ọláoyè máa bá iṣẹ́ rẹ̀ lọ, iṣẹ́ rẹ̀ máa ń dá wa lọ́rùn o. Gandhi máa bá iṣẹ́ rẹ̀ lọ, Ọláoyè máa bá iṣẹ́ rẹ̀ lọ. Orin tí wọ́n ń kọ nìyẹn o, táwọn ìjọba kọ lánàá, àwọn ìjọba tí wọ́n kọ nù pé Gandhi máa bá iṣẹ́ rẹ̀ lọ, Ọláoyè máa bá iṣẹ́ rẹ̀ lọ, iṣẹ́ rẹ̀ máa ń dàlù lọ́rùn o. Gandhi máa bá iṣẹ́ rẹ̀ lọ. Adúpẹ́ o. Congratulations to all the bona fide sons and daughters of Ògbómọ̀ṣọ́, home and diaspora. Ọláoyè Ọláoyè Olúmọ̀kẹ́ kẹta, ọba Gandhi, kábíyèsí ti Ògbómọ̀ṣọ́, ìjọba ṣe kíni, ìjọba ní máa báṣẹ́ rẹ̀ lọ. Adúpẹ́ pé òkun Yínká, Mr. Yínká, thank you very much, you welcome. Ẹ dákun ọjọ́ òní afẹ́ sẹ́rí gbogbo ọ̀sẹ̀ yìí báyìí ọ̀sẹ̀ ọpẹ́ ni, ọ̀sẹ̀ ìdùnnú ni, gbogbo wa ká ṣe kíni ẹjẹ́ a máa dúpẹ́ fọ́lọ́run. Àwọn ọ̀tá máa jókòó kalẹ̀ gan tí wọ́n ń wò pé bọ́lọ́bá ó bá já. Àwọn ọ̀tá jókòó, àwọn ọ̀tá ọba wọ́n kólù jọ, wọ́n ti kó sẹ̀mó jọ tó fẹ́ há sẹ̀mó ní jẹun tí ó yòyìn. So tó bá gbọ́ pé kábíyèsí òun ni ẹ mọ̀ wá há sẹ̀mó kíkọ́, kẹ́ wàá há sẹ̀mó àbí ẹ fẹ́ há sẹ̀mó pé ẹ fẹ́ jubiléètì pé kábíyèsí òun ni ní santi ọ̀dà jẹ. Wọ́n lè fẹ́ há sẹ̀mó ẹ fi sẹlibrétì pé kábíyèsí tí wọ́n bá win ni àbí ẹ fẹ́ lu ìlú. Ọlọ́run àmọ́ Ọlọ́run tí máa ń dojú ti àwọn ẹni bí bó ṣe dojú tì yín. Bọ́lọ́run ṣe bó ṣe bá ti yín jẹ́, bọ́lọ́run ṣe máa dojú tì yín nìyẹn o. Sẹ̀mó yín bó lẹ ti padà wá ṣe àyàn sẹ̀mó bú. Ẹsẹ̀ ìbẹ̀rẹ̀ ni ẹ̀sìn láyé wọn gbọ́ lọ́rùn. Gbogbo tẹ́ ẹ ń ṣe ní dákọ yín ni. Bàbá ti dákọ yín àmọ́ àìdákọ yín gbogbo ayé ti mọ̀, wọ́n ti mọ̀ ẹ̀yin olórí ibú tá à ń dákọ. Gbogbo ayé ti mọ̀ yín ẹ̀yin ọ̀tá. Gbogbo ayé ló ti mọ̀ yín, wọ́n ti mójú àṣẹ bí àní dákọ yín, àní gbé fọ́tò yín sí. Èbí ká dákọ yín ká lè fọ́tò yín lẹ́ẹ̀fì máa sọ pé ètò ẹ̀sìn wà ló bá níkà. Ẹ wá ní bàbá ẹ wá ní ká máa kó ọ̀rọ̀ jẹ. Tí ọwọ́ wọn lè gbà tinú wọn. Ẹ bá ní wọ́n dàtọ̀ wọn lẹ̀ àmọ́ tinú wọn ń kọ́ wọn lè dálẹ̀ àmọ́ àwọn ò ní dákọ yín. Gbogbo yín pátá eléri ibú ni ẹ̀yin sẹ̀mó bú. Sẹ̀mó náà lẹ́jẹ̀ làlìkí àwọn mọ̀. Ọlọ́run bójú yín jẹ́, ó sí Ọlọ́run tó bójú wà á jẹ́. Obìnrin wa sọ tà á lẹ́nu, Ọlọ́run tí ò bójú ti á jẹ́ adúpẹ́ o, adúmọ̀sáhùn. Ọlọ́run tí ò bójú ti á jẹ́ adúmọ̀sáhùn, Ọlọ́run tí ò bójú wa jẹ́ adúpẹ́. Olúwa mọ̀ ṣe kò bójú ti wa jẹ́ tí ò ní kí wọ́n fi sàmọ́ lára lójú. Nǹkan bá mọ̀ ṣe o. Wọ́n làwọn ò ní fún wa yín sẹ̀mó. Wọ́n máa fi sẹ̀mó lára lójú báyìí lọ́wọ́ ní kò ní dáa fún yín. Sẹ̀mó wèrè wo. Ẹ mọ̀ jẹ́ ń kọ̀rọ̀ yàrá yín ni. Gbogbo olùtẹ́ kó lù sí, bí tẹ́ kó ìlú sí, tẹ́ fi ṣẹ̀sìn ara yín. Ọlọ́run ní ìlú tẹ́ kó sínú ilé ìlú ọ̀fọ̀ ni, kì í ṣe ìlú tẹ́ fi ìlú tẹ́ kì í ṣe ìlú tẹ́ fẹ́ fi
tẹ́ fi irọ́ ìlú tẹ́ fi yẹ yóò mọ̀ sọ́kọ̀ olúwa mọ̀ ṣe o ẹ dákọ̀ yájọ celebrate pẹ̀lú kábíyèsí 09037953997 wọ́n náà fi ìwọ́tọ̀jọ́ mọ ọkọ ni wọ́n náà fi ẹ̀mí ìmúre hàn bá ń dúpẹ́ fọlọ́ ẹ jẹ́ àjọ kí olórí wa bàbá Gandhi kájọ kí wọ́n kú oríire ìwọ náà fi kọ́ọ̀lù tiẹ̀ náà kí wọ́n kú oríire fi kí wọ́n kú oríire fi kí wọ́n kú oríire ọ̀gá mi Mr. Najim Hussein Najim Dean thank you very much ẹ̀yin lérí ibú méjì sọ fún yín ní láìfò èmi yìí ìmọ̀ fún yín ní èpè ẹ̀ ní jèrè gbogbo ẹ̀yin tẹ́ ń da Ògbómọ̀ṣọ́ láàmú gbogbo ẹ̀yin tẹ́ dúró sí kọ̀rọ̀ tẹ́ ń fi owó yín ẹ̀yin lówó gbó ẹ̀yin lẹ́yìn tí àwọn kan lẹ́yìn kan gbé ọba lọ kóòtù tá bá wí ní kábíyèsí ni yóò mọ̀ wá dùn inú yóò ní dùn kalẹ̀ ẹ̀yin yín ti burú ọjọ́ sẹ́rí àsìkò ẹ̀sìn yín ó ti súfa kò ní pẹ́ rọ̀ àtẹ̀yìn àtàwọn wọn tẹ́ ń tì lẹ́yìn tẹ́ ẹ fi ń da Ògbómọ̀ṣọ́ láàmú gbogbo yín pátá ẹ̀ ní jèrè bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní kọ́lé ẹ̀ ní parí ẹ̀ bẹ́yìn bá lẹ mọ́ sí ń àrẹ́sì àwọn èèyàn bẹ́ẹ̀ mọ́ sí ń àrẹ́sì àwọn èèyàn tẹ́ ẹ lówó lọ́wọ́ tẹ́ ẹ fi máa gbé àwọn èèyàn báwo ọ̀bá lè àrẹ́sì yín táàsì ní dákọ̀ yín á mọ̀ fún yín ní èpè bá a sì ti ń fún yín lépè yẹn ó ní àwọn tí wọ́n ní Ògbómọ̀ṣọ́ máa fàṣẹ sí ó ní àwọn tí wọ́n ní Ògbómọ̀ṣọ́ náà máa fi àṣẹ sí èpè tá a bá fún yín ẹ̀yin gbé ọba lọ kóòtù ẹ̀ ní sí oríire ẹ̀yin gbé ọba lọ kóòtù ẹ̀ ń dákọ̀ ẹnìkan o ó bá sì wù ọkọ ni wọ́n á gbé mi ó fún mi lẹ́fídẹ́ǹsì òbí àwọn ọmọ bá wí píṣọ̀ kábíyèsí mo tún lò àní wulẹ̀ dákọ̀ yín sọ fún yín àní dárúkọ yín àní lo fọ́tò yín ṣùgbọ́n ayé ti mọ̀ pé ẹ̀yin lè lérí ibú àti mọ̀rú yín so èmi sì bìlífù pé mo bìlífù wípé kóòtù tó bá lọ yẹn èèyàn tó gbé bọ́ lọ kóòtù yẹn tó gbé bọ́ lọ kóòtù ẹ̀yin nǹkan náà lẹ ti bàbá lẹ ti máa yẹn lẹ́yìn lẹ́ni gbé lọ á tì ọ́ lẹ́yìn kò ní dáa fún ẹ̀yin tẹ́ ẹ sí bẹ́ẹ̀ pẹ́ẹ́ tí ẹ gbé ọba Gandhi lọ kóòtù pé kó lè bá kó ń bẹ́ẹ̀ kò ní dáa fún yín pẹ́ẹ́ tó wá lọ gbé ìlú pamọ́ ẹ fẹ́ lùlù ẹ̀sìn tí ń jásí pé ó ṣùọ̀ fún yín pé kábíyèsí yẹn fẹ́ kú lórí ọ̀sẹ̀ wàá hàn sí wa nísìn bó tiẹ̀ wá ó hàn sí wa pé bàbá yẹn ẹ wulẹ̀ nífẹ̀ẹ́ bàbá yẹn ní kẹ́lẹ́ bá Ògbómọ̀ṣọ́ ṣé fẹ́ kó wọ sápò ni ẹnìkan sọ fún wa wípé wọ́n fẹ́ jẹ́ pàwọn làwọn máa pàṣẹ Ògbómọ̀ṣọ́ ó ní ti burú ṣé tí Gandhi bá ṣe f'Ògbómọ̀ṣọ́ ẹ̀yin lè ṣe sẹ̀mú láàmú wa jẹ́ gbogbo gbani torí àgbọ̀ pẹ́ pín nǹkan rí náà dojú sẹ̀mú lọ sẹ̀mú yìí náà ni ẹ lè pè wọlé 09037953997 ẹ pè wọlé àgbè ẹ pè wọlé a máa gbé call number nìyẹn eléyìí calling number lélẹ́yìí calling ẹ pè wọlé so ó ti wá hàn sí wa nísìnyí ó ti sojú wa a ti di pé ẹ̀yin tí ẹ lọ gbé ìmáàmù kan wáhùn ẹ fẹ́ fi da Ògbómọ̀ṣọ́ rú ni tó ìmáàmù náà wá dúró èmi ti sọ fún ìmáàmù yẹn tó o bá bẹ ṣe ẹ̀sìn kúrò l'Ógbómọ̀ṣọ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣẹ̀sìn ẹ máa ṣẹ̀sìn ẹ ṣe ẹ̀sìn ni ẹ̀yin náà ẹ wo fọ́tò bàbá tí mo fi lẹ̀ yìí ẹ wo Alikimba Ọlọ́run irú èèyàn bàbá Gandhi lásán ẹ wo Alikimba Alikimba yẹn ò fi ti bàbá gan ju ẹni tí àwọn tó wọ̀ fún wọn lọ Ọlọ́run mọ̀ ṣe ẹ̀yin náà wo Alikimba lọ́run bàbá tí ẹ ti mọ̀ pé bàbá Gandhi yìí wòlíì Ọlọ́run ni bàbá yẹn wà lè kíkà ẹ wo Ọlọ́run ló ń to ẹ ṣeun a kú oríire o a kú oríire
oríire o. ọba tí ò ní wọ́n máa pín sẹ́mu fáwọn. bàbá Ṣẹ́gun Jálẹ̀ Ọlọ́run ní dójú tì wá Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o lágbára Ọlọ́run. àmín o àmín o. ẹ ṣeun o ọba tí ò ní káwọn fi sẹ̀mó lára lójú sẹ̀mó orí ibú tí wọ́n fi mọ́ sẹ̀mó yìí náà ni àwọn eléri ibú tí wọn ò ní láárí àwọn ẹlẹ́bi sẹ̀mó yìí náà ni wọ́n fi báyé lómi jẹ so mo jẹ́ wọn wò náà pé kátà wá ní lọ́la ò ká ní ìlú àná òun o wọ́n wá ní ó ṣe ìdájọ́ kò wá fẹ́fọ̀ àwa yìí tó dáwà ní Gandhi kò wá fẹ́fọ̀ àwa yìí àwa tá a jẹ́ Gandhi so ẹ máa jáde ẹ máa pín sẹ̀mó kọ́ ẹ fẹ́ pín sẹ̀mó ẹ jáde ẹ pín sẹ̀mó kọ́ káti àá ní ẹjọ́ yẹn wà fẹ́fọ̀ àwa yìí inú yóò sì máa dùn lọ́gbọ́n wọn sọ̀hún kí wọ́n yọ kábíyèsí ọba Gandhi ṣé ẹ yẹ kí inú yín dùn sá kí wọ́n yọ ọba sẹ́ni tí wọ́n bá fi síbẹ̀ ṣé ọlọ ẹ má flash ẹ dákun ẹ pè wọlé ni ẹ má flash. hello ẹ kú ètò. a kú oríire fa. oríire ni. olúwa ṣeun o. ṣeun àdúrà àwọn gba àwọn lòun ní dá wà láàfin wọn lòun ìlú wa padà sẹ́yìn. àmín tó mọ tẹ̀síwájú. àmín o ọlọ́run bá tó ní mọ fún wọn sẹ̀ sẹ̀mólá lójú àwọn lérí ibo ń sẹ̀mó fò. ẹni tó bá lóun ó dojú tó bá òun lójú ó tì í. ojú jẹ tí ń tì wọn rẹ di ojú ó sì máa tì wọn ni ojú ó sì máa tì pẹ̀lú ògùn ọlọ́run wọ́n máa tẹ́bọ̀ ni tẹ́lọ ẹ dákun lọ́wọ́ la yápàdé láàfin kájọ wá ṣe celebration kájọ wọn ṣe lọ. ọ̀dà náà bí táìmù ó láàfin táìmù. àtàárọ̀ láti bẹ̀rẹ̀ o àtàárọ̀ ni a ṣe rálì gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ a ṣe rálì a máa update yín ìwọ́n rí a update yín. ọlọ́run àbáwá ṣé ní ọ̀run agbára ọlọ́run. á jẹ́ kán mọ̀ pàwọ́ tó bá la ṣe lélẹ́yìí a ṣe bẹ̀rẹ̀ ni. àwa tó bá la ṣẹ́ bí. bẹ́ẹ̀ rí o ẹ ṣeun. àwa tó bá la ṣẹ́ rí. àbí àwọn ìgbà. ẹ ṣe o olúwa ọmọ ṣe o wọn náà ṣe kólù jọ bí ẹ bá ya wèrè ẹ wo kábíyèsí Gandhi ẹ wo bàbá ọba ẹ wo bàbá Gandhi ẹ wo wọn ẹ wo bọ́dé ń ṣiṣẹ́ káàkiri tí wọ́n tún ń tàn mọ́ Ògbómọ̀ṣọ́ káàkiri ẹ wá wo báwọn aláta sí ń tẹ́wọ́ gbà wọ́n ṣé irú ilé òun lè wá fẹ́ kí wọ́n yọ dànù ẹ gbádùn ibi àbáwọn lè fẹ́ kí wọ́n yọ tọ́mọ wá yọ kí lè fẹ́ lọ́run mọ̀ sí o ẹ ló di kọ́là hello à ń gbọ́ yín o. oríire l'Ógbómọ̀ṣọ́ o. a kú oríire o. oríire náà kalẹ̀. àmín àmín àmín. ojúbò lò ó. àmín o. ọba wa tẹ gbogbo àwọn ọ̀tá wa rì. yóò tẹ̀ wọ́n àmín 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 ó jẹ́ tí ń tẹ̀ wọ́n rì. àwọn tó l'Ógbómọ̀ṣọ́ ò ní rọ́nà lọ àwọn ni wọ́n máa fi pìtàn bú. àmín àmín àmín. gbọ́n tó wulẹ̀ tó fi bàjẹ́. àmín o. gbọ́n tó wulẹ̀ tí wọ́n láwọn gbójúlé ọba gbogbo ẹ̀jẹ̀. àmín 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 àṣẹ. wàhálà ní títí ń jẹ́ lọ́run yóò fi Ògbómọ̀ṣọ́ lọ́kàn balẹ̀. àmín o àmín ẹ ṣeun àmín àmín ìyá yìí. ẹlẹ́sìn lọ àtẹ̀sùkínní yìí tí ò nímọ̀ tó lóun nímọ̀ tí ń dàrú ọlọ́run bàjẹ́. àmín o àmín o àmín o àmín o àmín o. wọn á dá kí ní. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ́ kẹ́lẹ́ mi ọ̀ wọlé o. àgbúrò bàbá ló bá ní kàtó bá gbúrò. olúwa ń gbúrò wọn kò sí ọnu bàbá yẹn alájà ni máa wà kò sí ọnu ẹ̀fọ́kọ́ balẹ̀. ọ̀gbọ́dọ̀ ṣé wọ́n ajá gbogbo ọ̀rọ̀ mọ̀. nǹkan kan ò ní ṣe wọ́n kò sún òtó bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀. ìyá kù mọ́. nǹkan kan ò ní ṣe wọ́n ẹ ṣeun nǹkan kan ò ní ṣe wọ́n. bàbá lọ́ba níkà kò sí ní tí ó ṣẹlẹ̀ wàláì tí nǹkan bá ṣe bàbá òun gbogbo yín ni ṣe rí èyí tẹ̀ sáà ń sọ pé tẹ̀ ń bàbá yẹn tẹ̀ ń gbé wọn lọ sínú station tí wọ́n ń jáde òun tí nǹkan bá ṣe bàbá yẹn wàláì tàláì gbogbo ọ̀ràn yín ló gbọ́dọ̀ ní ọ̀padà parẹ́ a sì ní dúró lọ́nà kan parẹ́ àwa láà parẹ́ ẹ̀ ní jẹ́ èèyàn mọ́ tí bàbá yẹn gbogbo àwọn tí wọ́n dúró pé tọ́ba láṣẹ tí nǹkan bá ṣe nǹkan nu wọn wàláì àti ẹ̀fẹ́ bóyá yẹn gan lẹ díẹ̀ bóyá yẹn gan lẹ sí abẹ́yẹn kan lẹ sí àmẹ́ ti dáná bàbá yẹn gbé bàbá yẹn kàn gbé wọn ẹ kàn máa sáà gbé àwọn èèyàn láì jẹ́ pé wọ́n jalè láì fàdíyà láì rape. aleykum salam. àgbà pẹ̀lú yín. oríire máa ní o. oríire ni o.
à ń gbọ́ yín. Ọlọ́run gbé ọba jẹ́rìí gbogbo àwọn ọ̀tá wọn gbogbo wọn sì wù kán pọ̀ tó kán kéré tó. Ìjẹ́ ìyọ wọn ni ìjẹ́jẹ́ mọ́ wọn ni Ọlọ́run gbé ọba borí. Àmín. Àtẹ̀gùn tí wọ́n sọ síwájú. Àmín o. Ọ̀tọ̀ wà ní wa Ọlọ́run á lé lọ. Àmín o. Ẹ ṣeun. Wàhálẹ́kì sálẹ̀ ẹ ṣeun. Bàbá lọ́ba ní kàǹkan gbọ́dọ̀ ṣe wọ́n. Ẹ̀yin tẹ́ ẹ gbé wọn amọ̀ yín. Nígbà ẹ gbé wọn tán ẹ tún ní wọ́n ṣe kí ni? Ẹ tún ní wọ́n máa ń wíwóró ẹ tún ní bàbá yẹn máa sọ pé ń táwọn sọ àwọn sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ agbára yín gbé kẹ́ ẹ sọ pé kán ní táwọn sọ àwọn sọ bẹ́ẹ̀ mọ́. Àmọ́ agbára yín ò gbé tí ń bẹ́nu wọn pé kókó nu wọn. Láti ibi àná nísìnyí a tún gbọ́ pé bàbá yẹn àgbúrò bàbá yẹn mọ́. Wà lọ́ba níkà. Àbúrò wọn náà pe nọ́mbà wọn kọ̀ lọ. Èmi gbàdúrà pé kò ní jẹ́ ìtàrún kò ní jẹ́ bẹ́ẹ̀. Kò tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣe ẹ̀sìn olóròǹbó. Ṣé ẹ rí solidarity kò tí ì kú òǹlẹ̀ o. Ṣé ẹ rí pé à ń wò pé ìjọba wàláhì tó bá dà nìkan ìjọba gan ò ní dá sí mọ́ o. Torí a máa jáde gbogbo ẹ̀yin lérí ibú ńlá mọ̀ ilé ẹ̀kọ́ kan á mọ̀ sun léṣẹ́ yín náà lẹ́ẹ̀kọ́ kan. Gbogbo àwọn lérí burúkú gbogbo àwọn tí wọ́n bá gbogbo àwọn kí lélẹ́yìn ń wí tọ́wá wà nú àwọn tí mo dákọ ní kọ́ sọ ó ní kọ́ sẹ́yọ̀ já wáyà mo dákọ èèyàn wọ́n lọ wá mọ́ o èmi tá à ń sọ gbogbo mo tuntun sọ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ń di pé ẹ̀yin tẹ́ wà ń di pé gbogbo mọ̀ sọ Gandhi ò ní rí i ṣe kò ní dá fún yín mo tuntun sọ mo dákọ èèyàn aláàní dákọ yín a sì ní fọ́tò yín sí ṣùgbọ́n ayé ti mẹ́ta ń bá wí ó ti mọ̀ tá ń bá wí ọ̀kan ní ìrìnàjò ní kọ́sán yọ̀ já wa yà àwọn wèrè ti wọ bí o ọ̀kan ní yóò àyè madman pẹ̀lẹ́ o olórí ibú àrísẹ̀mọ́ yín jẹ́ ti ń dùn yín ẹ̀ ní jẹsẹ̀ ebi ọ̀pá yín kù rí àwọn wèrè ti lanú lẹ̀ fún sẹ́mu àwọn wèrè lanú lẹ̀ fún sẹ́mu ẹ jẹsẹ̀ mu sẹ́mu tẹ́ jẹjẹ tẹ́ ní lárí sẹ́mu tẹ́ jẹjẹ tẹ́ jẹ èèyàn mẹ́rin bá ti ń jẹun tẹ́ ń jẹun ẹ bá ti ẹ̀rí láì bọ́ àti ẹ̀sùn dá sẹ́mu tẹ́ jẹ táyé yín ọ̀ tẹ̀síwájú so ẹ wo nǹkan nísìn à ń congratulate kábíyèsí bí àwa kó rere ẹ ti ṣẹ́dá àwọn ọ̀tá ò ṣe fojú àwọn ọ̀tá wọn ò ṣe dámọ̀ ẹ ti mílẹ̀ rí bú wọn eléyìí sọ ní you are a madman inú àwọn táwọn wí lórí ibú nù inú àwọn olórí ibú táwọn wí rè ó ní you are a madman bàbá rẹ ní madman ó ní ìdè sẹ́mi ló yẹ kó máa dùn ni. Ṣẹ́rí gbogbo ẹ máa ń fún lépè gbogbo ẹ̀yin ọ̀tá ọba ọkàn yín ò ní balẹ̀ ọkàn yín kò ní balẹ̀ a ní dákọ yín a ní lu fọ́tò yín àmọ́ àwọn èèyàn ayé ti mọ ẹ̀yin lérí bútàwí ẹ̀yin ọ̀tá ọlọ́run ẹ̀yin ọ̀tá ọlọ́run àṣírí yín ti ń tú ẹ ṣeun wọ́n ní ọ̀bá ló bá ní ká. He's safe. The police took his phone. That is why he can't communicate. Ọlọ́run kí ló dé ẹ̀yin olówó yìí ẹ fi bàbá lọ́ba ní kàkálẹ̀ ẹ fi lọ́ba ní kàkálẹ̀ gbogbo ayé ló nífẹ̀ẹ́ bàbá yẹn o if anything happens lọ́ba ní kà gbogbo ẹ̀yin olówó gbó tẹ̀ ń fowó yín ráwọn èèyàn lẹ́wọ̀n tẹ̀yìn òfowó yín ṣe nǹkan rẹ̀ owó ti yín gbogbo èèyàn tí o bá ti sọpọ́ọ̀tì ibi tẹ́ ẹ wà gbogbo èèyàn tí o bá ti sọpọ́ọ̀tì orí ibú tẹ́ ẹ ń ṣe láti bàlújẹ́ àbí kẹ́ ẹ mọ́ sáà wà kankan tí wọ́n lẹ́sẹ̀ kẹ́ ẹ máa lọ mú ọ̀rọ̀ wọn èmi nìsín tí n bá lọ dákọ yín nìsín ẹ̀ tó mú èmi náà ẹ̀ tó mú àwa yìí náà ẹ̀ sọ fún wa pé ó ti wí nǹkan kan lórí pà ń jà fún pé kẹ́ ẹ má bàlújẹ́ lórí tá à ń pariwo pé ẹ má dìtẹ̀ ọba.
ẹnìkan ní olówó kọ́ ló gbé ló bá níkà, ẹnu ló kó bá ló bá níkà. Ṣe bí ọ̀rọ̀ tí wọ́n ń sọ náà ọ̀rọ̀ pé ẹgbẹ́ tó ẹlẹ́tọ̀ fẹ́ lẹ́tọ̀ ni. Tẹ́lẹ̀ gbogbo tó wà ń di ọ̀rọ̀ yẹn wáyé tẹ́yìn ò ṣe wu ẹ̀yin tá à ń wí wáyé tẹ́yìn ṣe wulẹ̀ òwúrọ̀ náà ẹ ti ẹ̀já gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kalẹ̀. Ẹ̀yin gangan fúnra yín ẹ ti sáfẹ́ tí ẹkún ó gbé lẹ́kọ̀ọ́ ńlùmọ̀nà. Ẹ̀yin táyìn fọlọ́pàá gbé yẹn ẹ ti sáfù ẹni tí ẹkún ó lẹ́kọ̀ọ́ nílùú kún ó fòrò léyìn torí ẹ̀yin náà fúnra yín tẹ̀ láṣẹ ọba. Èèyàn tí ń rọ́bà fín lẹ́ ń fowó yín sponsor bẹ́ẹ̀ bá ya wèrè. Èèyàn tí ń rí ọba fín èèyàn tó ń rọ́bà fín ó lẹ́ ń fi owó yín lẹ́bí sponsor. So ẹ̀yin gangan sí ẹ jẹ̀bi ìlú. Gbogbo ìgbà tí èèyàn kan ń rọ́bà fín tí ń rọ́bà fín yẹn tí ń rí ọba fín yẹn tí ọba wá pàṣẹ pé lábẹ́ ṣe nǹkan báyìí wáyé tí ẹ̀yin gangan fún tà láṣẹ ọba ẹ̀yin ò tẹ̀ láṣẹ ọba ẹ wá fẹ́ káwọn èèyàn ó ṣe tiyín kí wọ́n gba tiyín. Who does that? Níbo tẹ́yìn ò bá ṣe tọ́ba àlè ṣe tiyín ṣé tiẹ̀ láwa yìí ná ṣé rí ibi tí ọba bá lọ làwa ń lọ tó ràn àwọn lọ́ba ọlọ́dẹ tó wá ṣe nísìn ìdígbà kan wọ́n lẹ́jọ́ wà ní kóòtù ẹjọ́ wà ní kóòtù wọ́n lè padà yọ ọba olúwa ti wá ṣe báyìí ẹjọ́ ti kún kóòtù báyìí. Kóòtù ti sọ pé kí ni ó ti ní kóòtù ti ní Gandhi máa ń báṣẹ́ rẹ̀ lọ. So ẹni tó sì ní ẹni tó lẹ́rú ló lẹ́rù. Nígbà tí kóòtù ti wá dá Gandhi lẹ́jọ́ tí kóòtù ti wá dá bàbá wa Gandhi lẹ́jọ́ pé máa ṣe lọ báyìí kí ló tún wá kù dẹ́ ṣe. Ẹgbọ́n ni orin Òṣùpá ní ń kọ ẹ dákun ta ló mọ orin kó bá ń kó pè wọlé kó bá ń kọ fáwọn èèyàn tó mọ orin yẹn Òṣùpá kan tó kọ mo fẹ́ kẹ́ ni ó pè wọlé kó bá mi kọ́ ni ó kọ́kọ́ sáwọn létí pé ìgbà yìí lẹ́ ó mọ ọba àbíyẹ ìgbà yìí lẹ́ ó mọ ọba ẹni ń dìtẹ̀ mọ́ba lẹ́yìn ìgbà yìí lẹ́ ó mọ ọba ẹni ń dìtẹ̀ mọ́ba lẹ́ ìgbà yìí lẹ́ ó mọ ọba ibà ṣe rí àwa yìí èyí ó mọ ẹnìkan mọ̀ bóyá èèyàn kan ń gbé ova wà láìtàláì bẹ́ẹ̀ bá gbé ova mi ìná owó yín jẹ tí n bá ná tán tó ń wá sórí fífi àmì tó ń wá bu yín èmi kọ́wó agbóvé mi ìgbà bẹ́ẹ̀ gbé sẹ̀mú wá sẹ̀mú yìí nìkan ní ìgbà torí pé ọmọ ọlọ́mọ àpọ́ntẹ́ gbígbé sẹ̀mú wà lè jọ ń jẹ ọ̀ràn ẹ̀rọ kú wá a ní ẹ̀sọ́ sàkáǹtì wa ni ànífọwọ́gbà lọ yín ẹ̀sọ́ sàkáǹtì kíní kan ń tún sọ̀rọ̀ fún yín pé ẹgbẹ́ ogun ẹnìkan ní ẹ̀tọ́ wo ṣe ìmáàmù ètí ìmáàmù yín gbé dání ṣe ẹ̀tọ́ rẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀ ó lẹ́tọ̀ọ́ wò lẹ́tọ̀ọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹ wò lé ní mi tiẹ̀ bá yẹn wá ìgbà yìí lẹ̀ ó mọ ọba ìgbà yìí lẹ̀ ó mọ ọba ẹni ń dìtẹ̀ mọ́ba lẹ́yìn ìgbà yìí lẹ̀ ó mọ ọba ẹni ń dìtẹ̀ mọ́ba lẹ́yìn ìgbà yìí lẹ̀ ó mọ ọba ẹ dàgbé bá ń ṣe àpúrógámù yẹn kọ́ kan àwọn olórí ibú ọ̀tá ọba pé òmóyè yìí jẹ náà o àmóyè yìí jẹ náà ìwọ ń pápá ìwọ náà ọba wa Gandhi ìmòye yìí jẹ náà o ìwọ ń pápá ìwọ náà ọmọye yìí jẹ náà o ìwọ ń pápá ọdún mi tí ń mọrin kọ irú inú ẹ kí n gbé ìlú wálé kí n gbé ìlú wá kí n máa lùlù kí n máa kọrin kí inú yín ọmọ bàjẹ́ ẹ lọ ń kó sẹ̀mú pamọ́ ẹ fẹ́ há sẹ̀mú bàbá yìí ó mọ orin kọ sáà wọ́n tẹ́ pè mo ní kẹ́ ẹ pè wọlé ni wọ́n ní àrọ́bà fi ojú tì yín o orin ẹ fọ́ọ̀lì ọ̀la àrọ́bà fi ojú tì yín o bóyá yín wá lè ní o lẹ́wà nílùú o àbúbá Gandhi ẹ̀ làájúlẹ̀ gbogbo wa ní oṣooju àrọ́bà fi ojú tì ẹ yóò dáa fún yín tọ́lé àṣìnà àrọ́bà fi ojú tì yín o bóyá yín wá lè nílùú o
bó bá Gáàndì ẹ̀ làájúlẹ̀ gbogbo wa ní yóò sojú. Àkànní sí so YouTube ọ̀tún yìí sẹ̀mú alẹ́ mi ò fẹ́ sẹ̀mú yín sẹ̀mú bẹ́nu lèmi tó kún mi èmi máa ra sẹ̀mú ni mi èbú àwọn jẹ sẹ̀mú fà àwọn jẹ sẹ̀mú tá a jẹ tọrọ wà táwa ní rówó nánú lé wa ara o ẹ máa jẹ sẹ̀mú yín ẹ máa jẹ sẹ̀mú yín o ẹ máa jẹ sẹ̀mú yín o ẹnìkan ni yọ́n ní sí ọmọ ilé ọba ni wọ́n ní Ọlọ́run so ó dìgbà tí n bá tó jọmọ ilé ọba kí n tó lè sọpọ́tì ọba ìlú mi ẹ̀yin tẹ́ ẹ jọmọ ilé ọba kí ni iṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ ṣe kì í ṣe ara yín náà kọ́ ló gbọ́ lọ kóòtù ẹ̀yin dandan dágì náà kì í ṣe ara yín ọmọ ilé ọba náà lẹ́ gbọ́ lọ kóòtù so àwa táwa jọmọ ilé ọba tí n bá jọmọ ilé ọba ọmọ ìlú ọba ni mí so 100% ni mo fi ní ẹ̀tọ́ àti dá sọ̀rọ̀ lù mí so ya tún sọ mí mo ní alẹ́ ní ọpọlọ ẹ tún fi hàn náà pé ọ̀tá ọba ní í ṣe irú eléyìí nílẹ̀ kí n máa wíwúro wòrò kí n máa kọ́mẹ̀ntì tí ọ̀dà bàtà ń bá ọba yọ gbogbo eléré ibú tí náà tẹ́ ẹ̀ ń sọ̀pọ̀tì mọ́mù tó mọ́ lé mọ́mù lẹ́yìn náà ẹ̀yin òpònú. tẹ́ ẹ̀ ń sọ pé tọ́ílẹ̀tì ni ó tọ́ílẹ̀tì ni wọ́n ń pè wọ́n ní ìsìn ní ti ẹ̀rẹ̀ dákọ̀ anybody ẹni tọ́ílẹ̀tì ni ó tọ́ílẹ̀tì ni ó tọ́ílẹ̀tì ni ó onígò fine work wèrè ìwọ ló ń bọ́ mi ìwọ ló ń bọ́ mi ló ń bọ́ ìyàwó àtọmọ mi èyí tí mo rí mi mo jẹ́ ni tí ń wáṣẹ́ èmi ò wáṣẹ́ Ọlọ́run ti ṣàánú mi Ọlọ́run ti ṣàánú mi wáṣẹ́ o àwọn wáṣẹ́ o ọgbọ́ àwọn òsì fi Facebook jẹun lọ wo péèjì mi èmi ò ń boost program mi ò dẹ̀ kẹ́ monetize àbí náà ń ṣe ìjọba tí ń ṣe mi monetize program mi rí péèjì mi pé ẹ fẹ́ gbó lọ́wọ́ Facebook kan ẹ dákun sí mo dákun mọ́ Ògbómọ̀ṣọ́ mo ní mọ́mù tọ́ílẹ̀tì tó bá ní náà ni kọ̀ọ̀kan mi ìwọ lọ́mọ ẹ dákun bá kí wá ní ṣe ẹ tó ṣe léyìí gbádùn sà ní ṣe ní tọ́ílẹ̀tì níjọ́ tí tọ́ílẹ̀tì náà ń sọ fún ọba pé ọmọ jẹ́ ní fapá yà ṣé etí yín dín gbà ń ṣé tí yín dín gbà ń níjọ́ tí tọ́ílẹ̀tì ń pariwo pé ọmọ ìjẹbẹ̀rí ní fapá yà tọ́ílẹ̀tì etí yín di wá bí ìyàwó yàn ló lè fi ẹ o ẹ lọ gbọ́dọ̀pá yín wá o ẹbí mi ń fọ́ ni ẹ sá lè pa wá tá a pààyàn ni nílò tọrọ ẹ náà wàláhì tàlàṣẹ rí à ń pẹ́ kú là ń pọ́ fọ́ ọ̀sẹ̀ páàbẹ̀ dákọ̀ yín náà a sì ń pín in lọ́wọ́ ni tó bá yá àmọ́ lísì gbogbo ẹ̀yin lórí ibù àmọ́ lísì yín ẹ̀yin ọ̀tá ọba yín tẹ́ fẹ́ bàlújẹ́ ẹ̀ sì sọ̀tá ọba fẹ́ bàlújẹ́ àmọ́ lísì yín báyìí wàláhì à ń sì ń rò pé kákan ẹ̀ gbọ́ bẹ́yìn balẹ̀ lówó ẹ̀ máa fowó kí ló tiẹ̀ débi pé àmọ́ bẹ̀rù ara wa ká tó sọ̀rọ̀ àmọ́ abẹ̀rù yẹn ẹjọ́ lọ́hùn tẹ́yìn tẹ́ bẹ̀rù ọba àlú tẹ́ bẹ̀rù ọba àlú tẹ́yìn sẹ́ni bó ti wù yín tẹ̀gẹ̀sẹ̀ lérí bú kan àwọn lérí bú nu iná kọ́ ló ń hó lọ́ba lórí tẹ́yìn bẹ̀rù ọlọ́ bẹ̀rù ọba báwọn so bàbá bẹ̀rù ru yín kò ní tó burú ń bẹ̀ tó yẹn náà bẹ̀rù ọba inú oyin àwọn tọ́lọ́run sì ní apínlẹ̀ lórí ilẹ̀ yìí wọn kò sólówó ọlọ́run kó lówó síbẹ̀ sẹ́mi náà wàá mẹ́sàn ìmáàmù mo dákọ̀ ìmáàmù alẹ́lẹ́. Hello. Assalamu alaikum. Wa alaikum salaam. Mo ṣe program lọ́wọ́. Mo wà láì program. Sa? Ṣé bá parí? Tí wọ́n bá ní ṣé ìmáàmù wa dákọ̀ kábíyèsí ṣé bí náà mo dákọ̀ ìmáàmù yín mo ní tọ́ílẹ̀tì tó tọ́ pé ìmáàmù yín tọ́ílẹ̀tì lórúkọ rẹ̀ kọ̀ọ̀kan mi
èyàn wá so toilet tó bá ti àwọn ẹ̀yin náà you go explain tire. You go explain tire toilet tí mo dákọ yẹn you go explain tire. So ngbà tó lọ́gbà tí ìmáàmù yín ọ̀dà kọ kábíyèsí èmi náà ọ̀dà kọ ìmáàmù yín so ìmáàmù pọ̀ nù ayé ìmáàmù toilet ni mo ń dákọ ẹni jẹun tí ó yọ yín. àti rí wọn ti fojú hàn àwọn ọ̀tá Ògbómọ̀ṣọ́ nù gbogbo yín pátá bẹ́ẹ̀ sì kú l'Ógbómọ̀ṣọ́ pẹ̀lú gbẹ̀lẹ́gbẹ̀lẹ̀ wọ́n padà fi kílógún ẹ̀ léyìn ni àwọn igi tó fi máa ń lé àwọn ẹlẹ́mú máa ń tìyàn wọ́n padà fi ti owó ń kó nílùú Ògbómọ̀ṣọ́. ṣùgbọ́n tí máa ń dùn mí ni pé most of àwọn tá máa ń wí wóróworó náà omi inú ọmọ àlè ni wọ́n yé sọmọ Ògbómọ̀ṣọ́ ẹlòmíì wọ́n rẹ́ǹtì ẹ̀ wọ́n fún lówó oúnjẹ ni tá a máa gbowó oúnjẹ máa sọ báyìí tó bá ti ní ẹni program tí wọ́n ń ṣe máa sọ báyìí máa sọ báyìí ojú mi dáadáa mo máa ń sọ fún yín awé sọmọ àlè ọmọ ọkọ là wá a ò sì ní fowó sí ilé bàbá tiwa ọmọ Abdulsalami lèmi ọmọ onídàbà ni mí Adélakùn bàbá mi Adélakùn ní bàbá mi Abdulgani ni kò yẹ èmi tí mi sì ń sọ̀rọ̀ yìí Màrúfù arọ̀sọ fílẹ̀ mi kò yẹ so mi ò hide identity ẹ lọ kó ọlọ́pàá yín wá torí pé ẹ kú mọ̀jú kẹ́ ẹ máa fọlọ́pàá gbé èèyàn lọ láti mọ̀ yín gbogbo ayé ló ti mọ̀ yín ọlọ́pàá ni kò sí nǹkan kan ọlọ́pàá gbé èèyàn gbogbo ayé ti mọ̀ kò jọ wá lójú mọ́ kò sẹ́ńtẹ́ lè gbé kò jẹ́ tuntun mọ́ ẹ mọ Ọlọ́run ìgbẹ́ fọ̀rọ̀ yín mọ Ọlọ́run ọlọ́pàá lẹ mọ̀ àwọn òsì mọ ọlọ́pàá ń tiwa wàlẹ́ àmọ́ ọlọ́pàá kódà àmọ́ lọ́ọ̀yà àmọ́ àmọ́ Ọlọ́run pé Ọlọ́run àtọlọ́pàá wọ́n lè jọ jà á mọ̀ wò so Olúwa ṣeun ìmáàmù yín ọ̀dàkọ ọba èmi náà ọ̀dàkọ ìmáàmù yín tí bá ṣètò pé ìmáàmù ẹ gbé kinní wa ẹ jọ once again congratulations to our Imperial Majesty ọba olóríire the action ọba ọlá ń bí wọn nínú ọba wa ọba gbogbo ayé gbogbo òlú ọba mùsùlùmí ọba kìrìsìtẹ́nì ọba babaláwo ọba oníṣẹ̀ṣe àbá Gandhi nìyẹn bẹ́ẹ̀ ẹ tún wo Alikimba Alikimba yẹn báwo lẹ ṣe Alikimba yẹn lọ́dọ̀ baba Gandhi la ilaha illallah ọlọ́ọ̀ bàbá yìí ti níbi tí ń jù he be a very tall man handsome ayé tún ní action ọlọ́ọ̀ ìmọ̀ bí olórí pé yan rí o ìgbárè yan tèmi ibi kan náà la gbé yan rí o kádàrá ò pa pọ̀ ni èmi ò jọba ètò wa jẹ́ ìbànúlé sẹ̀mú àti yan ni mo máa ń jí àtàmọ́là gbogbo akọ́lá jọba gbogbo akọ́lá fi dádé ní kálukú kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ní bá ti jọba àwa làwọn máa sọpọ́ọ̀tì ẹ̀ tá a wá fún un sọpọ́ọ̀tì ọba so èèyàn méjì náà sì tún ni àwọn kan ó jọ ẹnìkan ó jọba ìran àwọn kan máa sọpọ́ọ̀tì ọba ìyún àwọn tí ń sọpọ́ọ̀tì rere ìran àwọn kan ó sì máa takò ọba wọn máa bínú ọba àwọn tí ń bínú rere so inú èmi ò jẹ́ ọba àmọ́ inú àwọn tí ń sọpọ́ọ̀tì ọba tí ń sọpọ́ọ̀tì tẹ̀síwájú ìlú lèmi wà mo dúpẹ́ fún yín mo sì kí ẹ̀yin náà tẹ́ ń ṣe kí ni tẹ́ ń sọpọ́ọ̀tì tẹ́ ń bínú ọba ó ṣe o ó ní ẹ̀yin mọ Ọlọ́run lẹ gbà fún ẹni tí Ọlọ́run gbà fún Ọlọ́run gbà fún kí ìmáàmù yín ó jáde ní gbogbo ayé kí ìmáàmù ó fi Kùránì búra ìmáàmù yín kó fi Kùránì búra kó fi ọjọ́ àti sùn búra sí kó fọlọ́run tó ní búra sí pé ibi tó ń wà òun Ọlọ́run ni àwa gbà fọlọ́run la fi gbà pé kírísítẹ́nì Ọlọ́run ṣe lọ́ba wa sì gbà fọlọ́run pé kírísítẹ́nì ni àti gbà wá ti gbà fọlọ́run bàbá gbà fọlọ́run ni a ní sọpọ́ọ̀tì kábíyèsí a gbà fọlọ́run pé tọ́lọ́run gbé sínú a gbà fọlọ́run ni pé Ọlọ́run ló gbé síbẹ̀ sẹ́wárí kìí ṣe gbogbo èèyàn náà kọ́ ebi tẹ̀yìn wà yẹn
ẹni táyìn ń tẹ̀lé wọn ẹ̀yin àwọn tẹ̀ ń tẹ̀lé yẹn níjọ́ àṣírí wọn bá tú sáyé òun lẹ́mọ̀ pé kì í sọ ọlọ́run ní ṣiṣẹ́ nu wọn èmi ọ̀dà kọ́ wọn o abẹ́rẹ́ máa wọn tẹ̀ ń tẹ̀lé ẹ mọ̀ pé kì í sọ ọlọ́run ní ṣiṣẹ́ nu wọn aláyẹ mọ̀ wàláì tàláì mo tako ìmáàmù yín torí pé òun náà ó tako ọba ó bú ọba ìmáàmù rẹ̀ kan èyí sì tako ọba lu ẹ̀ mo tako ìmáàmù yín tó ní gọ́ọ̀ ó ní ẹfọ́ntírì àti gbọ́ba lọ́kọ́ọ̀tù mo tako ìmáàmù yín torí pé ìṣèpé òun lẹ́ẹ̀kọ́ wà ń bẹ̀ òun kọ́ ya ayé ẹ̀kọ́ lójókòó sí. Salamu alaikum. So mo tako mi ò dín náà rẹ̀ mo tako ìmáàmù yín o mo tako gan o pọ̀ mi ò hate ẹ̀. Mo tako ìmáàmù yín o pọ̀ mi ò hate ẹ̀ tí wọ́n lè yàn hate yàn bọ̀yán tako yàn pé tóun ṣeun kì í ṣèwọ́ ló ní gbógun ológun lẹ̀ òrógún ológun débi tí àyà ni yín ẹ̀yin tẹ̀ ń sọ̀pọ́ọ̀tì náà ẹ mọ̀ tọ̀rọ̀ àmọ́ ẹ̀ ń lo ìfẹ́ inú ẹlòmínú ìjọba sọ̀rọ̀ tí ò bá ní ìmọ̀ tí ò mọ̀ Ọlọ́run yóò mọ̀ ní pé àlè muslim àkùlè muslim àgbélé máa bẹ́ẹ̀ máa wà díìsì yẹn náà ẹ mọ̀ ní ọmọ ya mùsùlùmí àwọn náà ní àmọ́ sọ̀pọ́ọ̀tì ara wa lérí irọ́ àbí ẹ sì sọ̀pọ́ọ̀tì ìwèrè tó gé orí èèyàn ẹ mùsùlùmí ọ̀ya nígbà ní gbogbo tí mùsùlùmí gbẹgbẹ́ bá ti ṣe ẹ̀yà sọ̀pọ́ọ̀tì ẹ̀ ramani tó ọ̀rẹ́ mi kan sì ń jẹ́ ramani lẹ́kọ̀ọ́ yìí ramani ní sọmọ ramani mọ́ ní ìsìn báyìí ní tẹ̀lé sọmọ ramani náà ramani tó gé orí tó kun ọmọ wẹ́lẹ́wẹ́lẹ́ mùsùlùmí ni ẹ sì sọpọ́ọ̀tì ẹ̀tẹ́ ní pé mùsùlùmí wa a ní mùsùlùmí alábòsí pọ̀ nù yín nínú gbogbo wa yìí àbòsí pọ̀ nù wa èmi ò kan sínú alábòsí yín dé tó dáwọ́ sọ bí tó rọ̀ bá lọ làwọ́ sọ ramani ní ìsìn tó ń lọ gé orí kò tún wá gé orí lásán ó tún kún yàn wẹ́lẹ́wẹ́lẹ́ mùsùlùmí ọ̀rẹ́ kẹ́ sọpọ́ọ̀tì ẹ̀ ní. pẹ̀lẹ́ o ṣítú wèrè wọ́n lọ mọ́ family ní àbí na you dey bomb my family wọ́n ní kí n wá sẹ́sẹ́ wèrè. Salaam alaikum. Aleykum salaam. Ó ní kẹ tẹ́ bá ti kí wọn aago mẹ́rin tán òun ni kẹ tó máa pọ̀ tó àwọn ò ní fẹ́ kí. Ẹ má bínú kọ́ ọ lọ wọlé fún mi kí n gbé sẹ́rí ẹ̀yin tẹ́ máa ń pariwo pé lọ wá sẹ́yìn ẹ yá wèrè ẹ ṣe èrè ẹ gbádùn ẹ mọ tẹ́ ń ṣe ẹ̀lẹ́yìn máa ń pariwo lọ wá sẹ́ ṣé wọ́n níṣẹ́ bó o bá níṣẹ́ ni ibi iṣẹ́ ló yẹ kó o wà pẹ́ kó o wá bí mo ti ń ṣe prógrámù yìí kí ọmọ kọ́mẹ́ǹtì ẹ̀ níṣẹ́ ìbú ọ̀lọ́ ń bọ́ mi olóhùn adọ́tà fún mi náà alẹ́ ẹ̀ mọ tó yẹ kẹ́ ẹ sọ mọ́ ẹ mọ tó yẹ kẹ́ ẹ sọ ẹ mọ gbogbo lọ́rọ̀ lẹ́nu ayé yín ti fọ́ àṣírí yín ti tú ayé yín ti bàjẹ́ bó lè yín ṣe máa dìtẹ̀ ọba títí ẹ̀ ọ́ da ó wojú mi ni pàǹpà nìkan lókùn tí ń gbé sọ́rùn ó ráwọ́ sí lára mi àwòrán yẹn tí yà ń jẹ́ lára mi àwọn gbọ́ pé mo ní mọ́ tọrọ owó fẹ́ mi ara o àdẹ̀ tá à ń ṣe ẹnìkan kọ́lé rẹ̀ dátà fún wa àwọn ọlọ́run ní í ṣe mùsùlùmí tó yẹ lómi ń sọpọ́tì ìmáàmù yẹn the name of Islam pé mùsùlùmí ni Ramani ti pààyàn ẹ sọpọ́tì òun náà Ramani tó pààyàn nílọrin ẹ ṣe sọpọ́tì ẹ̀kẹ́ ní mùsùlùmí ni tí wọ́n bá ní gbókọ yóò bá ní bàjẹ́ ẹgbọ́n àfa ti jáde ní sè pé ẹ pa dànù ẹ pa wọn ni wọn pa wọn fẹ́ kí wọn máa kà mọ́ ìsìlá kó dàgbà àwọn kan sọ pé kì í sáàfà a sì tètè yọkùnú àwọn àfa.
òótọ́ ni ní comment section bára wọn fà pé ṣé ọkàn máa mú yín balẹ̀ ní kó security káàkiri kí n fẹ́ lọ kí jímọ̀ lásán ọlọ́pàá bíi 8 ní wọ́n tẹ̀lé yín lẹ́yìn ọlọ́pàá ẹ wo sójà ò bá tẹ̀lé yín ọlọ́pàá ìjọba ni wọ́n àwọn ń ṣiṣẹ́ iṣẹ́ wọn lọ fowó gbà wọ́n ni so níjọ́ tán bá lé yín kó ń bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá lọ bí tiwọn kọ̀ọ̀kan ọlọ́pàá ṣe rí kí èèyàn ọlọ́pàá lẹ́yìn èèyàn kò nítumọ̀ kò sẹ́nìkan tí ò lè gba security so èèyàn ń kọ́ ọlọ́pàá sẹ́yìn kọ̀ọ̀sán èèyàn rí o bí mo ti wà bá lówó lọ́wọ́ mo lè lọ station tí n bá lòdì kankan mo lè ní ẹfún ọlọ́pàá 6 kó máa sọ mi ó ní sàn ní sanwó ni not gbà pé ipò ẹ̀yìn ní ẹfún kọ́lá gẹ̀rìn ní pọ̀lọ́pàá sójà ní lọ́gbà pé ẹfún sójà 3 owó lélẹ́yìí kó máa sọ mi kí ni bẹ́ẹ̀ so ìmọ̀ ọlọ́pàá sẹ́yìn àbí sójà àbí kò sọ̀yàn di nǹkan kan ìṣẹ́jú láwọn ọlọ́pàá fi padà lẹ́yìn èèyàn ọlọ́pàá ti ń tẹ̀lé èèyàn níjọ́ tọ́lọ́run bá ní kọ́lọ́ òyìnbó àwọn náà ni wọ́n kò sẹ́kẹsẹ̀kẹsẹ̀ lọ́wọ́ pé ẹsà wọ́n tún gbẹ́dẹ̀ fọwọ́ ẹsà ẹjọ́ house up ìjọ ọlọ́pàá á lọ́ọ̀rẹ̀ ni lọ́kọ̀ wọn ní kọ́tọ́mà ọlọ́pàá ní kọ́tọ́mà o wọ́n rẹ́díò rẹ̀ ni wọ́n á rẹ́díò rẹ̀ ni wípé ó yá ọ́fíìsà Kamaru ẹ̀ tó ń tẹ̀lé yẹn arrest am òun ló tẹ̀lé ọ jáde o yọkàn tọ́ ni pé mọ́nísà tó tún fi mọ́nísà sí mọ́ pé yes sir you under arrest for what àṣẹ àtòkè ní o yóò dà fún àwọn ọlọ́pàá láàbí níbi ẹ̀yẹ ọlọ́pàá lọ́fẹ́ kọ́ ọlọ́pàá pẹ̀lú pé àwọn là ń tẹ̀lé àwọn náà ó tún wà arrest yẹn tó bá ti rí pé lérí ibú ni ọ pọ̀ padà wọ àṣẹ tó bá ti yíwọ́ tó bá ti yíwọ́ wọ́n máa tẹ̀lé ọ tó bá ti yíwọ́ àwọn tí wọ́n ń tẹ̀lé ọ náà wọ́n ní wọ́n arrest ẹ̀ ìwọ́n ti gbọ́ pé wọ́n ní àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn aláṣẹ kan lánàá wọn náà wọ́n arrest wọn kàn ní dákọ̀ wọn ni. so a ti mọ̀ pé bí ẹ̀ bá dákọ̀ yín ẹ máa gbé lórí láì pààyàn láì jalè torí pé àmọ́ sọ́pọ́ọ̀tì tẹ̀ ń ṣe lọ́ba níkà ẹ gbé àdákọ̀ yín ẹ̀yin tẹ́ gbé àmọ̀ yín ṣùgbọ́n àní dákọ̀ yín. ẹgbẹ́ abúmbábá ńgbà tẹ́ sọ àwọn kan ní wọ́n bàbá lọ́ba níkà bú ọlọ́pàá kan ni náà fi wá gbé wọn sígbà tí wọ́n wá dé station gbogbo wọn tẹ́ni gbogbo tí wọ́n lè bà lọ́ba níkà tẹ́ni kó máa wí kẹ́fì fèsì fídíò ṣé ọlọ́pàá wa ń bẹ́ ń bi tí wọ́n dá kọjú pé tó di pé ẹlẹ́ni ṣe báyìí mọ́ ẹni ṣe gbẹ́ni sáwo mọ́ ẹ̀yìn máa jìn ọlọ́run ni ó ṣe gbogbo tí wọ́n mọ̀ ní pé ẹ lè sọ irọ́ di òótọ́ láyé ẹ lè sọ irọ́ di òótọ́ láyé ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà tẹ́wàá sọ̀rọ̀ lòótọ́ àwọn ajẹ́ bó ti wù kó pẹ́ tó ó lọ sí yín náà ká ní pé bẹ́ẹ̀ irú àná kò lọ fífọ̀ kábíyèsí ó lọ fífọ̀ ọ̀dọ̀ tí yín ni ẹ sọ fún wa pẹ́lẹ́ wà lórí ráìtì ni àmọ́ ọlọ́run ṣẹ́ǹkì ọlọ́run kàn fà bá tí ó bá ti ń jẹ́ ó ṣẹ́ǹkì yín ló fi ní ẹ̀yin kọ́lẹ̀ wà lórí Gandhi mi mo fẹ́ ẹ bá ṣe ń gbayì káàkiri ni bákan sáà ń gbayì tí wọ́n bàbá ní ẹ máa dààmú lọ́ntì. Bàbá ní ẹ máa gbayì lọ́ntì yín. bàbá ní àwa kan lájọ́ máa gba ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń dààmú máa dààmú lọ àbá kan sáà ń gba yìí lọ àwọn ń jagun àwọn ń gbádùn wọ́n ń jagun kó lè dá lọ gbogbo tó mọ̀ fún mọ̀sán wà ní wọ́n ń lọ pé mo fẹ́ kẹ́ ẹ máa wá sí nǹkan lé irú ọba yìí lẹ́wà ní kọ́ ọmọ kẹ́ ẹ wá ní kí wọ́n yọ dànù ọba tí a bá ti ń sáré kí egun mọ̀sán dá kí tẹ́lẹ̀ ọmọ máa gbádùn ẹ wá ní rárá sẹ̀mú láàmú jẹ ẹ ní jẹ tí ó yọ yín láyé sẹ̀mú lẹ́wọ̀n ta sẹ̀mú 10 kg lẹ́wọ̀n ta sẹ̀mú sẹ̀mú láàmú torí ẹ̀ mọ́ á dára tá sẹ̀mú láàmú wá jẹ́ kí ẹni tí bàbá ti ń tẹ́kí gbogbo àwọn ọmọ tí ò wálé mọ́ láwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tán wálé mọ́ bàbá yẹn ní í ṣe ọ̀nà pé ẹ máa wálé ẹ wá ṣe nǹkan sílùú bàbá yín ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ Ògbómọ̀ṣọ́ adèèyàn báwọn èèyàn adèèyàn ń ta ẹ wálé bàbá yín àbáwọn lẹ́wà ni wọ́n yọ ẹ̀hún lẹ́ni ò yẹ lóye ọlọ́run mọ̀ bá ti ọlọ́run mọ̀ sọ yín
ọlọ́mọ yọ yín tí ó jẹ́ pé wọn sọ pé ẹ̀yin ló fẹ́ fọ́ èèpẹ́ yín ló fẹ́ fọ́ ni ẹ̀ ní ìjọba ẹ̀ ní rí ṣe gan ó dẹ̀ ti fẹ́ rí ṣe. lẹ́ẹ̀kan sí congratulations our Imperial Majesty Ọba Gani baba ẹ máa bá sẹ́yìn lọ àwa chairman ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ àbáwa Alhaj Abdulyakin Wọlé Ọlá YK àwọn náà ń kí bàbá wọn kí gbogbo ọmọ kóòtù òjìrè gbogbo Ògbómọ̀ṣọ́ yẹn pé a kú oríire ti court of appeal tí àbá kábíyèsí tí wọ́n mú ìlànà gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń kí wa gbogbo tí ẹ wá o ọ̀tọ̀ ni ọmọ Ògbómọ̀ṣọ́ torí inú ọmọ Ògbómọ̀ṣọ́ láti rí àwọn tí wọ́n ń ba àwọn tí wọ́n ń gbá lọ kóòtù o ẹ̀wọ̀n wo ẹ má máa dàpọ̀ o inú ọmọ Ògbómọ̀ṣọ́ láti rí àwọn tí wọ́n ń dìtẹ̀ ọba o àmọ́ àwọn tí wọ́n ń jẹ́ ojúlówó ọmọ ọkọ ẹ gbọ́ àwọn tí wọ́n ń jẹ́ ojúlówó ọmọ ọkọ àwọn yẹn là ń wí o tí Alhaji wa Wọlé Ọlá tí wọ́n jẹ́ alága gbogbo ilé àwọn là ń wí o àwọn ẹni tó bá láṣẹ o kì í ṣàwọn ọmọ àlè tí wọ́n ń pe àwọn ọlọ́mọ òlu o mi ò mọ bí ìlú ó ṣe wà tí ó ní lọ́ọ́ máa lè irú ètò ọ̀pá yẹn lọ ní sọ máa lè lọ ìlòun náà tó máa lè ọmọ lọ́rin kan ò ní tíra làgbọ́ pọ́n fi ń jagun kọ́dà ọmọ lọ́rin tí bá ń sọ tí bá ń bá tèèyàn jẹ́ ọmọ lọ́rin tí bá ń lo nǹkan èèyàn ọmọ àlè lọ́rin ni torí àgbọ̀pọ̀ wọn ṣe ń lọ́rin so irú Ramani ọmọ àlè ni lọ́rin ni ọmọ àlè lọ́rin lòun so bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí bá ti rí ọba fín gbogbo ẹni tí bá ní tọba báwo l'Ógbómọ̀ṣọ́ ọmọ àlè Ògbómọ̀ṣọ́ ni o ọmọ àlè Ògbómọ̀ṣọ́ ni o kì í sọmọ ọkọ o ṣùgbọ́n àwọn ọmọ ọkọ ni mò ń bá wí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n ń kí bàbá àwọn tọba láṣẹ lábẹ́ olùdarí chairman lábẹ́ chairman wa Alhaji Wọlé Ọlá àwọn èyí ò gbéra wọn pamọ́ wọ́n sọ ara wọn ni pé àwa la gbà fọ́ba nígbà tí àwọn tí wọ́n máa ń dìtẹ̀ ọba tí wọ́n máa ń show face tí wọ́n ní àwa la gbà fọ́ba so àwa tí àwa jẹ́ tọba mọ́ hide ara wa ẹ̀fẹ̀ ká a lè hide ara wa àánú mọ́ show face báyìí ni àwọn tọba láṣẹ àwọn hide ara wa fún a jáde tán wọ́n bá yẹ pé ká lura wa mọ̀ lura wa lọ ni o gbà kan ni pé ẹ lọ lu ẹnìkan wà lẹ́ àlura wa ni ẹ lọ lu yàn bò ìwọ wá fèsì mi torí pé mi sọ pé torí mi tẹ̀lé yín ọba ni mò ń tẹ̀lé kọ́ ló fẹ́ lù mí wà láì tí màá lè dọ́mú a sì lura wa díẹ̀ ìbọn ọkùnrin ọkùnrin lèmi náà ìbọn yọ ẹsẹ̀ ni màá wo aláì jáde sí mi màmá màá rẹ́ ń blò ìdí wáìn mi ẹjọ́ ẹ bá ń ṣíà prógrámù yẹn kó dọ́dọ̀ àwọn èèyàn wa àwọn ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ káàkiri ẹ bá mi kí ọba congratulation ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tí wọ́n ń gbọ́ lọ kóòtù náà táwọn ìní wọn kí wọ́n lè bá bàjẹ́ sí kò sí tó lè sọ fáwa yìí ibi tá à ń wò náà ni pé Ògbómọ̀ṣọ́ kò mọ forward Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ kó wọ́n bàjẹ́ ọba Gandhi Ọláoyè Orúmọ Gẹ́gẹ́ta ìmáàmù tá a sì mọ ìmáàmù Habibullahi ní ìmáàmù ọba nu ń lọ bá sáìn òun ni kábíyèsí fún sàtífíkẹ́ẹ̀tì so ẹni tí ọba bá sì ti yàn òun ni ìmáàmù ti wá so kìí ẹni tí ń sọ pé ọba japosáyà nǹkọ́ àwọn ọgbà yún so ẹni tí ọba yàn ìmáàmù ti wá tí ọba fọwọ́ sí kọ̀mọ́ kéwú kọ̀mọ́ ọmọ kéwú kọ̀ọ̀kan wá ń lọ bá fẹ́ kò lè sọ̀rọ̀ kọ̀ọ̀kan wá sẹ́ẹ̀ láti mọ Ọlọ́run ó sì máa nábì sámàlẹ́kùn kábíyèsí gan sọ ipe ìmáàmù òmìnir eléyìí ìmáàmù Habibullahi òun rèé ẹ̀yin ọba àmọ́ kéwú kẹ́ ẹ máa yọná lẹ́nu àwọn àbáláwọn àwọn ọ̀fẹ́ àwọn ọ̀gbà tí kọ̀ wá tán wọ́n ní kí n tọ́ da ọ wọ́n ní ká mú un tọ́ wù wá ń tọ́ da wá yọjú àní nǹkan dà kò wù yàn kí á ní ó rí ibi tí
ó rí mi ìyá ẹ̀ ní kí n má papọ̀ àfa máa ja àjọ ja ẹ̀sẹ̀ ni pé kí n má papọ̀ àfa ní kí ni àfa ní kí n já kí kan wá rọ́ mi blow kí mi wá jọ kí ni ọlọ́run ni a máa ja blow ọlọ́run ni a máa ja blow àjọ tara wa ní blow gidi so ọlọ́run kankan lọ́run ẹlòmíì ò rí ọ̀dà ọkùnrin mìíràn lè yóò rí ẹ̀ńtà ara rẹ̀ pé ńlẹ̀ lóbìnrin tó lọ tó lẹ́sẹ̀ yóò sì ní kó wò ó yóò sì lọ wá yóò sì lọ fẹ́ arọ tó wù ú nù so ọba ní ìmọ̀mọ̀ bíbù láì ní ìmọ̀mọ̀ ta wọn ìmọ̀mọ̀ Gandhi ìmọ̀mọ̀ ìmọ̀mọ̀ bíbù láì ní ìmọ̀mọ̀ ta wọn kì í ṣe ìmọ̀mọ̀ Arọ́bàfin o Mr Johnson ẹ bá ń kọrin pé Arọ́bàfin ojú tì yín o bóyá lẹ wá bóyá ẹni wá lẹ wá nílùú o àbóbá Gandhi ẹ làájúlẹ̀ gbogbo wa ní Òṣojú Arọ́bàfin ojú tì yín o bá mi Ayatollah àwọn ọba ń gbọ́ àwọn ọba nu bẹ́yàn bá rí àwọn ọba àgbẹ̀sàfin sọ́dọ̀ àwọn èyí ò tẹ̀ ráyè à ń lọ sí social media báyìí wọ́n lọ mú ọ tí wọ́n lọ lù ọ àwọn Ayatollah bàbá wòlíì mú kí yín o àwọn kan ń bẹ ìwúrà níbo Ayatollah Sheikh Muhammadu Jamiu àmì ọlọ́run ti wá nu tuale bàbá o bàbá ẹni bá ṣe wèrè ẹ̀yà rọ́mblo tóbi lè má àwọn kan máa lu àwọn àfáà kan àwa náà lu àwọn míì tí wọ́n fẹ́ lu àwa ayọ́tẹ̀lé wa lu èmi o àrùn ẹ̀ńblò ẹgbẹ́jọ́ mẹ́ta ṣéwù oníbàjẹ́ gbẹ̀sà ń kọ́ bàbá wa kábíyèsí lu gbẹ̀sà ń kọ́ àwa kí ló bọ́ lọ́ba fín àwọn àìsọ̀rọ̀ ọba fín ọba àlù ó ń lù wá kì í rí fín bí tá a wà yìí ọba àlù bí tá a wà yìí àpọ́n wọn lé gan ẹnìkan wà ló ń fẹ́ rọ́bà àlù tí wá fín làwa ní jáde tán ara o á jáde tán o àbá Ayatollah oníbàjẹ́ màá bá ń sọ̀rọ̀ lẹ́yìn ètò ṣáàlà ẹ ṣeun. Thank you long life kábíyèsí jàre thank you ìyàndá long life má bàbá Gandhi bàbá yẹn mo ṣe ń wò yẹn ẹ yẹ kí wọ́n sì lò bí lórí àlééfà tí wọ́n wà yẹn tí n bá yẹ kí wọ́n lè bí 100 years àbó ti pọ̀ jù ìyàndá ṣé 100 pọ̀ jù kan bàbá yẹn ó lò lórí ibi tí wọ́n wà yẹn 100 ò pọ̀ jù wọ́n lò bí 100 Ògúnmọ́sọ ti dáa fọ́ Ògúnmọ́sọ gbogbo ayé gan láti kọ́lé s'Ògúnmọ́sọ láti kọ́ kọ́ńpìnì kọ́lé iṣẹ́ s'Ògúnmọ́sọ aláì Mr Olúwaṣèyí Paragon Oyeyemi thank you very much ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ ọkọ Ògúnmọ́sọ tẹ́ ẹ bá wà lókè tẹ́ ẹ jẹ́ akọrin kí n sáré sọ yẹn ná tẹ́ ẹ jẹ́ akọrin tẹ́ ẹ jẹ́ ọmọ Ògúnmọ́sọ dákun ẹ pè mí lẹ́yìn ètò ẹ WhatsApp mi tẹ́ ẹ bóyá òun kéwì ni o òun jẹ́ kírísítẹ́nì tó ń kọrin ni o àbó jẹ́ mùsùlùmí tó ń kọrin ni o ẹ pè nọ́mbà mi ní WhatsApp nọ́mbà mi 09078312030 a nídìí yín ẹ dákun ẹ̀yin tẹ́ mọ̀ pé ọmọ ọkọ ni yín tẹ́ ẹ lè forin yín gbèlú lálùgẹ ẹ WhatsApp mi 09078312030 09078312030 ẹ WhatsApp mi gbogbo ẹ tẹ́ bá mọ orin kọ tẹ́ ń kọrin tó lọ olórin ní ẹ tó jẹ́ Ògúnmọ́sọ tó o sì ń gbé Ògúnmọ́sọ àbó ń kéwì àbó ń kọ hip hop ẹ jọ̀ọ́ ẹ WhatsApp mi lénìí lálẹ́ ẹ jọ̀ọ́ Ọlọ́run ní yóò bàjẹ́ Ògúnmọ́sọ ní bàjẹ́ o long life kábíyèsí ọba Gandhi Solomon Afọlábí Mr Solomon thank you bá mi share program yìí ọba Gandhi Kẹ́mi Ológun bí wọ́n ti ṣe wọ́n ní ilé yìí gbogbo tó tún bẹ́ ń wájú Ọlọ́run jẹ́ ká tún borí gbogbo àwọn ọ̀tá wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching.
Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.